It's Maestro on the beat, baby. Ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ kú dédé àsìkò yìí. A tún kí yín káàbọ̀ padà sórí ètò yín ètò wa ní Ẹwà Èdè Yorùbá láti ọwọ́ Rev Tutors Educational Services. Níbi tí ọmọ yín ni ọ̀rẹ́ yín, àbúrò yín, ọkọ yín, ẹ̀gbọ́n yín, Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀yẹ tí ń mú ìwé kíkà kan wá sétí ìgbọ́ wa tí a pe àkọlé rẹ̀ ní Àrídùnnú ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí a ti bẹ̀rẹ̀ ìwé yìí ní kíkà láti orí ìkíní títí tí a fi ka orí 17 lọ́sẹ̀ tó kọjá. Ní ọ̀sẹ̀ yìí a ó máa tẹ̀síwájú nínú ìwé kíkà wa nígbà tí a ó máa ka orí 18 a ó máa bá wa ká lọ. Àwọn ará ìlú ń fi ti Ọlọ́ládé ṣe àkàwé fún àwọn ọmọ wọn, pàápàá jùlọ àwọn ọmọ tí ó jẹ́ wípé wọ́n ti ya ìpátá. Èrò pọ̀ pìtìmù ní ọjọ́ tí Ọlọ́ládé ṣí ilé ìwòsàn rẹ̀. Àwẹ̀jẹwẹ̀mu náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹni tí kò lè rìn fi ní kí wọ́n gbé òun. Ìdùnnú ṣubú lu ayọ̀ ní ọjọ́ náà ní lára àwọn ará ìlú. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní ọjọ́ ajé kan báyìí. Ọlọ́ládé ṣẹ̀ṣẹ̀ dé ilé ìwòsàn ní ọjọ́ náà ni. Ṣàdédé ni wọ́n gbé arákùnrin kan wọlé dìgbàdìgbà. Apá àti ẹsẹ̀ rẹ̀ ti rọ. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ti sáré sí àwọn tí ó gbé ọkùnrin náà wá. Wọ́n gbà á lọ́wọ́ rẹ̀, wọ́n gbé lé orí ibùsùn ńlá. Wọ́n ti ránṣẹ́ pé Ọlọ́ládé kó àwọn ohun èlò tí yóò lò bí ó ti fẹ́ máa sáré lọ sí ibi tí onítọ̀hún wà ní ẹ̀rọ ìléwọ́ rẹ̀ ni ó dún. Ìwọ́nrán wárá ni ó fi gbé agogo náà. Ó ní bẹ́ẹ̀ ni oníṣègùn Ọlọ́ládé náà ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni aláboyún mẹ́ta níbo? Ó dáa, mo dé tán. Ó pa ẹ̀rọ ìléwọ́ náà, ó mí kanlẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ń dá sọ̀rọ̀. Aláboyún mẹ́ta, kí ni mo fẹ́ wá ṣe báyìí? Arákùnrin kan ni wọ́n sì gbé dìgbàdìgbà wá yìí. Ó sì ti di dandan kí n gba ẹ̀mí tirẹ̀ náà là. Ṣùgbọ́n ṣé wọn ó wá torí ti ẹ̀mí ẹnìkan ṣoṣo pàdánù ẹ̀mí bíi 6 bóyá méjì ni wọ́n fẹ́ bí? Ta ló mọ̀? Ó tí o, wọ́n lọ gba ẹ̀mí àwọn aláboyún náà là. Kí àwọn ẹbí arákùnrin náà kí ni wọ́n wò gan tí àìsàn náà fi wọlé sí lára tó báyìí. Ó ju èjìká, ó kó ìwé rẹ̀ àti àwọn ohun tí yóò lò láti fi gbèbí àwọn aláboyún náà. Ó sì sáré síta bí ẹni tí eégún ń lé. Àwọn òṣìṣẹ́ Ọlọ́ládé sì ń bá ìtọ́jú arákùnrin náà lọ. Ọlọ́ládé kò lè padà sí ilé ìwòsàn mọ́ ní ọjọ́ náà. Ní kùtùkùtù ọjọ́ kejì ó tètè dé ilé ìwòsàn ju ti àtẹ̀yìnwá lọ kí ó lè dá arákùnrin tí wọ́n gbé wá ní àná tí ó lè dá a lóhùn. Bí ó ti wọ ọgbà ilé ìwòsàn rẹ̀, àwọn òṣìṣẹ́ rẹ̀ sáré sí i. Wọ́n gba ìwé ọwọ́ rẹ̀ láti kó o wọlé. Ṣàdédé ni ọmọdékùnrin kan sáré wọlé. Ó ti ń pariwo, wàhálà ńlá ti ṣẹlẹ̀ láàfin o, olórí ló dákú o, olórí ti dákú o, ẹ tètè máa bọ̀ o. Ọlọ́ládé ń wò yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ bí ẹni bíi màálù tí ó rí ọ̀bẹ. Kò mọ ohun tí ìbá wí torí ìyàlẹ́nu ńlá gbáà ni ọ̀rọ̀ náà jẹ́ fún un. Kò ṣe mí ní ṣe méjì. Ó sáré padà sí inú ọkọ̀ rẹ̀. Eruku sọ, ó kọrí sí ààfin. Ohun tí ó rí ní ààfin kò tà sí ohun tí ọmọdékùnrin náà ṣàlàyé fún. Jìnnìjìnnì ti bo ọba aládé. Ó ń gbọ̀n bí ẹni tí ọmọ kú mọ́ lọ́wọ́. Bí ọba aládé ti ń tajú kán tí ó rí Ọlọ́ládé, ó kígbe ní òun rárá. Ó ní, Ọlọ́ládé gbà mí. Ewu kan kò gbúdọ̀ ṣe olórí mi. Bí ó bá ṣe bẹ́ẹ̀ kú, gbà mí. Ìgbésí ayé mi nìyí. Ìgbésí ayé mi lárábìnrin yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọkàn Ọlọ́ládé alára kò balẹ̀, síbẹ̀ ó ń fi ọba Adéwálé lọ́kàn balẹ̀. Kábíyèsí, òówù. Kì í ṣe irú ẹnu yín ló yẹ kí a ti máa gbọ́ irú ọ̀rọ̀ yìí. Kò sí ohun burúkú kan tí yóò ṣẹlẹ̀ ní ààfin yìí. Ẹ fi ọkàn balẹ̀. Kò bàjẹ́ lórí àwọn baba ńlá yín, kò sì nítorí yín bàjẹ́. Tọ́, mo gbọ́ o. Ọlọ́ládé ṣe gbogbo ohun tí ó yẹ kí ó ṣe gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó kí olórí tó lajú sáyé. Nínú àwọn àyẹ̀wò tí ó ṣe fún olórí ni ó fi hàn gbangba wípé olórí ti di abara méjì àti wípé ìrònú ti pọ̀jù fún un ló fà tí ìfúnpá rẹ̀ fi ga. Wọ́n fún olórí ní ààyè ìsinmi
kí wọ́n tó bi léèrè ohun tí ó fa ìrònú. Ohun tí ó sì ṣe ní àlàyé fún wọn ni wípé ọkàn bàbá òun fà òun, ìrònú yìí ló sì bá òun. Ọlọ́ládé wòkè ó wọlẹ̀, omijé gbígbóná sì bọ́ ní ojú rẹ̀. Ó wòye wípé ibo ni òun fẹ́ wá bàbá òun gbà lọ, torí gbogbo akitiyan wọn láti wá rí pàbó ló ń já sí. Oríṣiríṣi ìròyìn ni àwọn èèyàn sì mú wá bá wọn nípa Ajíbọ́lá èyí bàbá wọn. Àwọn kan ní ó ti kú, àwọn kan ní ṣe ní rìn kiri, àwọn kan sọ wípé ó ti rọ lọ́wọ́, ti rọ lẹ́sẹ̀, àwọn kan tilẹ̀ ní wípé ó ti ya wèrè. Gbogbo ìwọ̀nyí ni olórí rò papọ̀ tí ó sì kó ìrònú bá títí ó fi ṣubú ní orí ìdúró. Níbí ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí ní orí 18. Bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, nígbà tí a ó máa ka ìwé orí tó kẹ́yìn nínú ìwé tí a ń kà lọ yìí, Àrídunnú ọmọ, orí 19 ni a ó máa kà lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ kú tẹ́tí lẹ́kọ̀ọ́, láyọ̀ la ó pàdé o, ire o.